ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá wa Islamic knowledge tí wọ́n fẹ́ kọ́ wa. Ẹ̀yin o, wọ́n fẹ́ kọ́ wa nífá. Mùsùlùmí ni wọ́n o, ṣùgbọ́n ó dàbí ẹni pé wọ́n gbọ́ fá yánranyánran. Ẹ já gbọ́rọ̀ látẹnu wọn. Ẹ bá wa jókòó rébété. Èé, a kì í rẹrin rin lórí ọ̀yẹ̀kú gàsá. Ṣìkàṣìkà ògbálẹ̀ odò a máa gbébi gegele ṣáleṣále. Adífá fún erin àràpá níjọ́ tí ń lọ rèé gbaṣọ múrógá obìnrin òòṣà. Ṣẹ́ẹ̀rù nígbà míì tíyàn bá wo bí ọmọ ẹlẹ́bọ míì bó bá ṣe hùwà báyìí, ìyẹn wò pé ìyẹn ṣe hùwà bí ẹranko báyìí, kí ló ń ṣẹlẹ̀? Àṣé ó nípìnlẹ̀ o. Ó nípìnlẹ̀. Àṣé tẹ́lẹ̀ rí nílẹ̀ Yorùbá àwọn ẹlẹ́bọ, ilẹ̀ Yorùbá ti àwọn ẹlẹ́bọ, èèyàn àtẹranko máa ń fẹ́ra wọn. Kódà ẹranko a tún máa gbàyàwó ọmọ ènìyàn. Èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o. Bàbá Fáyẹmí Ẹlẹ́bùìbọn Àràbà Òṣogbo àwọn ló sọ bẹ́ẹ̀ o. Kì í sì í ṣọ̀rọ̀ tiwọn náà sọ. Ọ̀rọ̀ Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín bàbá Àgbọnnìrègún ó ní wọ́n sọ o. Ọ̀rúnmìlà ò sì sọ̀rọ̀ tiẹ̀ o. Torí pé Ifá ọ̀rọ̀ ẹnu Olódùmarè ni. A jẹ́ pé Olódùmarè ló sọ bẹ́ẹ̀. Nínú ìwé Ifá ẹlẹ́rìí ìpín tí bàbá Fáyẹmí Ẹlẹ́bùìbọn tí wọ́n kọ, tẹ́ bá lọ wo page 21 nínú ìwé yìí, wọ́n pe àkọlé ẹ̀ ní a kì í ro ẹran erin lórí ogbè ọ̀yẹ̀kú gàsá. Wọ́n wá kí Ifá náà pé ṣìkàṣìkà ògbálẹ̀ odò a máa gbébi gegele ṣáleṣále. Adífá fún erin àràpá níjọ́ tí ń lọ rèé gbaṣọ múrógá obìnrin ìyàwó. Wọ́n wá pàṣẹ Ifá náà, wọ́n sọ ìtàn tó wà nídìí Ifá náà, kí ló ṣẹlẹ̀. Wọ́n ní ìgbà láéláé Òòṣàlá ní arẹwà obìnrin kan, orúkọ rẹ̀ á máa jẹ́ Ṣọmúrógá. Gbogbo ènìyàn ni ó fẹ́ fi ṣe aya. Ìgboyà àti ìwà akọni ní Òòṣàlá fi fẹ́ ẹ. Ṣé ìṣe ènìyàn ní ṣe ẹranko? Ọ̀kan nínú àwọn ẹran ọ̀sìn Òòṣàlá tí ó jẹ́ akọni ní òun yóò fẹ́ obìnrin yìí. Orúkọ ẹranko náà ni erin àràpá, nígbà tí ó jẹ́ pé nínú àgbàlá òòṣà ni àwọn ẹranko wọ̀nyí ń gbé. Ní ọjọ́ kan lásìkò tí kò sí Òòṣàlá ní. Ó kí wa wípé a kú dédé àkókò yìí. Ṣé wípé o jẹ́ ẹlẹ́bọ, o sì lè pe ààrẹ ní ẹlẹ́bọ. Kọ́kọ́ mọ́ bá ààrẹ sọ pé orí mi sọre. Kọ́kọ́ mọ́ sọ fún ààrẹ bẹ́ẹ̀. Kọ́mọ sọ pé orí mi sọre. Ẹ̀yin o, torí pé kéèyàn tó lè jẹ́ ẹlẹ́bọ kó sì pe ààrẹ ní ẹlẹ́bọ, olóríire ẹ̀dá ni ọ́. Olóríire ẹ̀dá ni làwọn ọmọ tó sì bí náà, torí pé ìwọ ti ya olóríire. Ẹ̀yin o, kí wá ni bàbá wa yìí, kí ni wọ́n ń sọ nínú odù Ifá yìí tó fẹ́ ṣe pé ó fẹ́ da ojú rú? Ṣé wá rí kí ni a fẹ́ ṣe sí ọ̀rọ̀ àwọn tó ṣe wípé èdè Yorùbá tán láwọn gbọ́, tán ní ọmọ ibẹ̀ làwọn tán lọ́mọ Yorùbá làwọn, wọn ò gbọ́. Wọ́n dẹ̀ tún kílèmù pé àwọn gbọ́ Lárúbáwá yé àwọn. Ìwọ tó ò gbédè bàbá rẹ kó yé ọ, bó o sì fẹ́ gbédè Lárúbáwá, ẹ̀jẹ̀ á mọ́ pọ̀ lọ́rọ̀. Ìwé yìí kan náà ni o. Ìwé yìí náà ni o. Tíwọ náà wá tó mú jáde, èmi náà wá o. A ní o. Ó ní ṣèkàṣèkà ògbálẹ̀ odò, ṣèkàṣèkà ògbálẹ̀ odò a máa gbé ibi gegele ṣáleṣále. Adífá fún erin àràpá níjọ́ tí ń lọ rèé gba sómórógà obìnrin òòṣà. Ṣé rí ẹ̀kọ́ mélòó làwọn bàbá fẹ́ ká kọ́nu kínní yìí? Ẹ̀kọ́ àkọ́kọ́, mọ́ ní àfojúdi. Ipòkípò tó bá lè wù kó o lè wà, mọ́ ní àfojúdi. Ẹ dìmú o, ẹ̀kọ́ àkọ́kọ́ nu. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní ìgbọ́rọ̀. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta ó ní pé mọ́ ní ọ̀kánjúà. Ẹ jẹ́ mú fún yín. Nínú ìtàn yìí, nígbà tí wọ́n pàtàn Ifá yìí, tí wọ́n fẹ́ fi dá wa lẹ́kọ̀ọ́, torí pé wọ́n fẹ́ fi dá wa lẹ́kọ̀ọ́ ni, wọ́n wá jẹ́ kó yé wa o. Wọ́n ní pé erin mọ̀nì ló bá wo ìkan lára àwọn ìyàwó òòṣà ńlá, ló bá ní pé tò sí bóun lòun tó yìí, ló bá mú ìyàwó òòṣà ńlá, ló bá gbà kan nù wọn. Òòṣà wá wò pé irú àrífín ilé ìyàgbẹ́ wo leléyìí? Èmi akíkanjú òun sì ni òòṣà ńlá tó ṣe wípé ó lè mú erin kọ́ da mọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà kó yanjú ẹ̀. Ṣùgbọ́n kò ṣe kíni o, ó wò wípé ihun tí erin fi lè ṣe báyìí, jẹ́ ń lo àròjinlẹ̀, ló bá pa àwọn babaláwo rẹ̀. Àwọn babaláwo bá gbé Ifá jẹlẹ̀ náà bá ní ọ̀dà o, ó ti ẹ̀dá bẹ́ẹ̀ sí láfojúdi, ọ̀dà àpọ̀. Ẹ̀yin o, ẹ wá mọ tẹ́ wá, ọ ní kíni o, wọ́n ní ẹ lọ wá àgbọn.
ẹ lọ wá lẹ́wù ara ọ̀pẹ, ẹ lọ wá àkùkọ díẹ̀, kẹ́ ẹ sì lọ wá kíni o, ẹtù. Ẹ wá kó gbogbo ẹ̀, ẹ kó ẹtù, lẹ́wù ara ọ̀pẹ, ẹ ṣe kíni o, ẹ kó sínú àgbọn, ẹ fọ àgbọn yẹn, omi ibẹ̀ ńkọ́? Ẹ rí i pé wọ́n tún bá wa ṣe technology ńbẹ̀ o. Ẹ kó ẹtù bọ́n, lẹ́wù ara ọ̀pẹ, ẹ kó sínú àgbọn. Adìẹ tẹ́ ẹ wá ń wò ń o, wọ́n sá ṣe bẹ́ẹ̀. Ẹ wàá lọ kó sí oníbi tí wọ́n ní kó lọ kó sí. Òòṣà ńlá ṣe bẹ́ẹ̀. Nígbà wo la òòṣà ńlá ṣe bẹ́ẹ̀? Ní erin bá mọ̀ ń bọ̀ ń tiẹ̀ o, wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ ni ó gbà kọjá torí wọ́n ti sọ. Nígbà erin ń bọ̀, erin bá wò pé àbẹ́wò gbogbo eléyìí, ìranù. Bí erin ṣe mú gbogbo ẹ̀nu, erin bá wò pé bó ṣe ki gbogbo ẹ̀ bó ṣe gbé mi nu. Nígbà orin ó gbé mi, lẹ́rin bá ń rèdí lọ ń tiẹ̀, ní ń rèdí lọ. Ẹ̀yin kọ́ yìí, kèépẹ́ kéèjìnà, ni erin bá dé ibì kan, gbogbo àwọn nǹkan tí erin gbé mì tí ó mọ̀ pé gẹlẹjẹ lòún gbé mì ló bá dúgbàmù mọ́ nínú. Lẹ́rin bá wó lulẹ̀. Nígbà orin ó wó lulẹ̀, ó wó sí àárín oko onítayọ àti onítàdé. Èyí ti rí ẹ́, àwọn méjèèjì bá dóko ńjọ́ kejì. Ẹ rí i pé n tó ṣẹlẹ̀ sí erin bẹ́ẹ̀ ni kíni o, ó ní àfojúdi. Ẹ dìmú o, tí ò bá láfojúdi ni, ó yẹ kó ṣe kíni o, kọ́ra ṣẹ́ ọ̀nà gbà kọ́ra fìyún lẹ́ni. Àmọ́ bó ṣe tò lẹ̀, ó wá wò pé kíni gbogbo eléyìí báyìí torí kíni gbogbo eléyìí. Ọkàn kì í mọ́lẹ̀ ni. Àfojúdi tó ṣe tó fi lọ gba ìyàwó ẹ̀ tó ṣe pé ó lè rà pa, ó lè pa torí ẹrú òòṣà ńlá ní í ṣe. Ṣé ẹ dìmú bẹ́ẹ̀ o, àfojúdi. Ṣùgbọ́n ọba òòṣà ńlá ńkọ́, òun ò ṣe àfojúdi. Ìyẹn ni pé ká mọ̀mọ́ ní àfojúdi, àfojúdi ọ̀dà. Ẹlẹ́ẹ̀kejì tó wà ńbẹ̀, ó ní ti sáyẹ́ǹsì tí ó wà ńbẹ̀. Sáyẹ́ǹsì tí wọ́n ṣe kíni o, ta tún lè pè sí technology lẹ́tùn pé ní tẹ́ ẹ bá lè ru ẹ pè járe, oníbàásí mọ́ ṣe àdó olóró níjọ́un, wọ́n ṣe kọ́ bẹ́ẹ̀ nù ò torí pé nígbà tó gbé gbogbo àwọn nǹkan yìí mí nǹkan, wọ́n tún gbàmù sí nínú. Fún ìdí èyí o, sáyẹ́ǹsì àwọn bàbá wa nù, sáyẹ́ǹsì àti technology, sáyẹ́ǹsì àti technology àwọn bàbá wa nù. Ẹja wa mọ̀ nìṣó. Nígbà ó wá di wípé àwọn onítayọ àti onítàdé wọ́n dénú oko wọn. Ó dàbù sẹ́nu ààlà oko àwọn méjèèjì papọ̀ ni. Àwọn méjì ṣe léléyìí, ọlọ́rọ̀ ni wọ́n, ọlọ́lá ni wọ́n. Ó bá di pé èmi mo lérin, ìwọ kọ́ o, inú oko mi ló wà, sóò rí pé inú oko tèmi náà ló wà ni. Wọ́n bá kó dọ́dọ̀ ọba. Ọba bá wò pé bó la ṣe dájú eléyìí. Ọ̀rọ̀ bá ti rí báyìí, ó di ọ̀run ni wàá ti lọ dá ẹjọ́ eléyìí. Torí pé kíni o, kọ́mọ dìjà, ẹ mọ́ sígbà yìí pé ó ní àwọn tí máa ń dá ẹjọ́ ní ìjọ́un. Wọn èé sábà sí láàrin ìlú kán mọ́ jókòó lẹ̀, ó níbi tí wọ́n máa ń wà ní ìjọ́un. Nígbà tí wọ́n wá rò pé ọ̀dà tó bá ti di ọ̀la, ẹ̀yin rán àrẹ̀mọ rẹ wá, ìwọ náà rán àrẹ̀mọ rẹ wá. Ṣùgbọ́n torí pé kíni o, àwọn méjèèjì olókìkí ni wọ́n. Ìgbà tí ó dijọ́ kejì wọ́n fún alákòókò. Ẹnìkan nù àrẹ̀mọ ìkan ló kọ́kọ́ dé, ìyẹn àrẹ̀mọ onítàdé, àrẹ̀mọ tọ̀dọ̀ tiẹ̀ ló kọ́kọ́ dé. Nígbà tí ó dé, wọ́n ti rán níbi tí wọ́n rán, wọ́n ti dájọ́ ńbẹ̀. Ìpè tọ̀ o, ìrẹ onítàdé o, máa lọ ṣe nǹkan báyìí. Ṣùgbọ́n kó tó dìgbà yẹn o, onítàdé àti onítayọ ti lọ sí ọ̀dọ̀ babaláwo láti lọ rò pé kí ni àwọn lè ṣe